ọwọ́ ti tẹ̀ wọ́n o àwọn bandit tó ṣọṣẹ́ tí wọ́n ṣe àkọlù sáwọn aṣọ́gbó ọdẹ ní Old Ọ̀yọ́ National Park lọ́jọ́ 6 oṣù kínní ọdún 2026 ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ̀ wọ́n o gbogbo wọn ti bẹ̀rẹ̀ sí ní kà bòròbòrò báyìí ohun tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi waru ọwọ́ gbogbo wọn ti ń da tẹnu wọn lẹ̀ wọ́n ti ń da tọwọ́ wọn lẹ̀ ẹ̀yin èèyàn mẹ́dà kan dábọ̀ ẹ súnmọ́ bí o ẹ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ torí pé kí ni eléyìí ó gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ o ṣé ò gbàgbé àkọlù ńlá tí àwọn báńdíìtì àwọn agbésùmọ̀mí àwọn ajínigbé gbowó lọ́wọ́ ẹni àwọn afẹ̀mí ẹni ṣòfò tí wọ́n ṣe sí Old Ọ̀yọ́ National Park ní ọlọ́ká oríire local government area lọ́gbọ́mọ̀ṣọ́ lọ́jọ́ 6 oṣù kínní ọdún 2026 ẹ̀yin èèyàn tó jẹ́ pé àwọn aṣọ́gbó ọba 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fẹ̀mí wọn ṣòfò lójú ẹsẹ̀ sìnkún àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyún Ọ̀yọ́ State Police Command sìnkún wọn ti gbá wọn mú gbàgì o kódà gbogbo wọn ń bẹ látìmọ́lé lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n interrogate wọn tí wọ́n ń ṣe àwọn ìwádìí òfin tó tí wọ́n ń fi ọ̀rọ̀ tí wọ́n fi ń wá wọn lẹ́nu wò gbogbo wọn ti bẹ̀rẹ̀ sí ní kà bòròbòrò màá gbé yín débẹ̀ yín èèyàn mi ẹ súnmọ́ bí ẹ máa bá ń pín kínní káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bò síaṣíà ẹ máa bò kárakára bẹ́ẹ̀ náà ní kẹ́ máa bá mi bò káàkiri tààràtààrà kó bà lè lọ fàáfàá kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára kó tó di pé mo túṣu dé sàlẹ̀ kòkò ẹja sáré dójú ọjà náà mò ń bọ̀ ẹ má yí kó ń bẹ̀ o Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. èwo ni ká ṣe kan kó dẹnu kọlẹ̀ ká má lè jìn dáadáa kóbìnrin kígbe lábẹ́ ẹni ká má ti gùnkè ká ti dà ọ̀nà àbáyọ ti dé o Capable natural herbal remedy ló lè ṣe gbẹlura kó o dẹṣin gbẹmu kóbìnrin ó máa bẹ̀ kó ti tó tún wá tán síbẹ̀ o ìwọ tààtọ̀ ẹ ò lè dánmọ́ ìyẹn low sperm count ìwọ tó ní erectile dysfunction kó o bẹ̀rẹ̀ kó má lè nàró Capable natural herbal remedy ló kápá ẹ̀ Capable natural herbal remedy jẹ́ oògùn tá a fi ewé àtegbò ṣe tí a ṣe àkójọ ẹ̀ níbi tó mọ́ tónítóní àwọn tó mọ̀ nípa ewé àtegbò ló pákéjì ẹ̀ ó yá pé nọ́mbà yìí láti họ́dà Capable natural herbal remedy tiẹ̀ 0906-866-4147 lẹ́ẹ̀kan sí 0906-866-4147 ó yá gbé Capable lura kẹ́ni ẹlẹ́ni má bàa gbà ṣe ẹ ṣe Capable natural herbal remedy ló lè mú ẹ Capable. ẹ tún káàbọ̀ padà yín èèyàn mi ṣé o gbàgbé lọ́jọ́ 6 oṣù kínní ọdún 2026 ní àwọn báńdíìtì kan tí wọ́n lọ ṣùà ni wọ́n gbórí wọ agbègbè kan o tí wọ́n ń pè ní ọlọ́ká lóríire local government area lọ́gbọ́mọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ ń bí wọ́n ní pé wọ́n ya bo Ọ̀yọ́ State National Park Old Ọ̀yọ́ National Park tí ń bẹ́ẹ̀ gbogbo àwọn aṣọ́gbó ọdẹ tí ń bẹ́ẹ̀ pátápátá wọ́n sá kíjokíjo o bẹ́ẹ̀ ni wọ́n sá àsálà fẹ́mi ara wọn nígbà táwọn bandits yìí tó ń gbórí wọlé ọ̀kadà ni wọ́n ní gbogbo wọn ṣí wọlé o tó yẹ pé wọ́n pọ̀ lọ ṣùà nírò ọ̀bọ̀n wọn ń róko lákọlá ní ń dún lákọlákọ ẹ wò ó wọ́n ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣọ́gbó ọdẹ yìí nígbà tágbára wọn ò lè ka mọ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sá àsálà fún ẹ̀mí ara wọn kó má bàa fi ẹ̀mí gbogbo wọn ṣòfò dànù torí pé kí ni àwọn 5 nínú àwọn aṣọ́gbó ọba yìí aṣọ́gbó ọdẹ gbogbo àwọn 5 nínú wọn ni wọ́n ti sáré mú balẹ̀ lójú ẹsẹ̀ kó tó di pé àwọn tó kù wọ́n sá àsálà fún ẹ̀mí ara wọn kí lóhun tó fà gan pàtó tó fi di pé àwọn báńdíìtì ya bo agbègbè yẹn gbogbo ẹ̀ pátápátá lẹ láǹfààní láti gbọ́ nínú fọ́nrán eléyìí tí mo mú wá fún yín torí pé kíni nínú àwọn tí àwọn ọlọ́pàá ìgbà mú nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò tó dójú ẹ̀ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ bẹ́ẹ̀ ni wọ́n ní pé wọ́n fìtìnà tí wọn bẹ́ẹ̀ ni wọ́n fìtìnà tí wọn dáadáa ni o ẹ wò wọ́n bẹ̀rẹ̀ sí ní jábọ́ ni wọ́n ń rébọ́ ìgbà náà ni wọ́n ń sọ gbogbo àwọn ọ̀dí ohun táwọn rí lọ́bẹ̀ táwọn fi wàrú ọwọ́ gbogbo ẹ̀ pátápátá lẹ́ ò láǹfààní láti gbọ́ nínú fọ́nrán yìí ẹ bá mi comment kẹ́ máa like kẹ́ sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bò síaṣíà ẹ máa bò kárakára bẹ́ẹ̀ náà ni kẹ́ máa bá mi bò káàkiri tààràtààrà kó bà lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára ẹni tó jẹ́ alukoro ọlọ́pàá ìyún PPRO Police Public Relations Officer DSP Àyànládé Ọláyínká
òun náà ló láǹfààní láti máa bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ o níbi tó ti bẹ̀rẹ̀ sí ń ṣàlàyé gbogbo ọ̀nà táwọn rìn báwọn ṣe báwọn ṣe kún tó fi di pé àwọn rí gbogbo àwọn báńdíìtì yìí àwọn rí wọn mú. wọ́n ní ẹni tó jẹ́ mastermind wọn àtolórí wọn pátápátá àwọn tó yẹ pé wọ́n ń ṣe atọ́kùn àwọn báńdíìtì yìí tó ń darí wọn wọ́n lọ́wọ́ ti tẹ̀ wọ́n o bẹ́ẹ̀ sì ni gbogbo wọn ti ṣe kíni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ká bòròbòrò wọ́n láwọn 10 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n láwọn tó wá sọsẹ́ lọ́jọ́ náà lọ́hùn-ún àmọ́ lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí sìnkú àwọn ọlọ́pàá yìí ti tẹ àwọn 7 nínú wọn tó jẹ́ pé àwọn 3 péré ló kù tí wọ́n ń wá tọ́wọ́ ò tí ì tẹ̀ bóò ní wọ́n ṣe rí wọn mú ọ̀rọ̀ yẹn ó gbẹnu tán ó lékè nkà wọ́n ní pé tẹ́ ò bá gbàgbé ní nǹkan bí aago 9 ní ọjọ́ 6 oṣù kínní ni wọ́n sọsẹ́ sí agbègbè yẹn pé lọ́gán tí wọ́n sì sọsẹ́ yìí tán ni ẹni tó jẹ́ commissioner of police nípínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn Fẹ́mi Haruna wípé ó ti sáré deploy gba àwọn ọlọ́pàá operation àwọn police operation pé wọ́n ti deploy wọn lọ sí agbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ abàmì ńlá yìí tó ti ṣẹlẹ̀. wọ́n ní pé àwọn intense intelligence ní àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé wọ́n bẹ̀rẹ̀ sí ń wá àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dí ni wọ́n ń ṣe investigation tó ní agbára lórí ọ̀rọ̀ yẹn pé ibo làwọn àwẹ̀ ti wá ibo làwọn bádì ti wọ ìpínlẹ̀ Ọ̀yọ́ bó o náà ṣe ọ̀nà wo ni wọ́n gbé gbà ibo ni wọ́n gbà lọ nígbà tí wọ́n parí operation wọn torí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń sọ o wọ́n ní pọ́kadà ní gbogbo wọn gbé wọlé ọ̀kadà ni wọ́n gbé wọ agbègbè yẹn ìyún Old Ọ̀yọ́ State National Park ní Oríire local government area wọ́n lọ́kadà ní gbogbo wọn ṣí wọlé o pé ṣáájú àkókò yìí nígbà tí wọ́n bẹ̀rẹ̀ àwọn ìwádìí òfin tó lọ́ọ̀rìn tó ní agbára lórí ọ̀rọ̀ yìí wọ́n ní sìnkú àwọn ọlọ́pàá yìí ó kọ́kọ́ tẹ 3 nínú àwọn bandits yẹn suspected bandits náà pé wọ́n suspected armed bandits wọ́n ní sìnkú wọn kọ́kọ́ gbá 3 mú nínú àwọn 3 tó wọ́n kọ́kọ́ gbá mú yìí ọ̀kan nínú wọn Ahmed Dangi lórúkọ ẹ̀ tó jẹ́ 52 years of age ìkejì ńkọ́ Abubakar Abdullahi àti Shehu Usman tẹ́ bá ń gbà àwọn orúkọ yìí ẹ ti mọ̀ pé àwọn orúkọ tó wá lókè ọ̀yà lọ́hùn ni wọ́n àwọn orúkọ bíi Haúsá bíi Fúlàní bíi nǹkan ni àwọn orúkọ tí tẹ́ ń gbọ́ yìí wọ́n wá ní wọ́n bẹ̀rẹ̀ sí ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ni wọ́n ń lọ́ọ̀ fún wọn papọ̀ pé kọ́ máa jẹ́wọ́ ohun tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi waru ọwọ́ ní wọ́n bẹ̀rẹ̀ sí ń da tọwọ́ wọn lẹ̀ ní wọ́n bẹ̀rẹ̀ sí ń kà bòròbòrò kódà wọ́n ní àwọn 10 ni àwọn táwọn wá ṣe operation níbẹ̀ yẹn lọ́jọ́ náà lọ́hùn pé bẹ́ẹ̀ sì ni ọ̀kadà 5 ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn gbé wọlé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn jágàmù àwọn ọ̀bọ̀n oró tí ń bẹ lọ́wọ́ wọn tó jẹ́ pé wọ́n da gbogbo ẹ̀ bolẹ̀ lọ́jọ́ ọ̀hún tí gbogbo àdúgbò tó mì jẹ̀nàjẹ̀nà àwọn aṣọ́gbó ọba gbogbo wọn pátápátá kójú má rí bí báyìí kọ́ gbogbo ara lóògùn ẹ̀ ẹ̀yìn èèyàn ọ̀rọ̀ yìí gbẹnu tán o ó lékè nkà bẹ́ẹ̀ náà ló pakasọ ẹ máa bá mi comment kẹ́ máa like kẹ́sì máa bá mi pín kíní káàkiri lógúnlógún ẹ máa bó sí àṣẹ ẹ máa bó kó máa lọ fà kẹ́sì máa bá mi like ẹ̀. èwo ni ká jòkó sáàrin èrò ká máa gbẹ́ra àbí kí ìdí ó máa yún ni. kòrò má gbọdọ̀ mọ́bìnrin lábẹ́ ó ti máa yún. kóbìnrin ó fẹ́ tọ̀ kó múnira dání. látàrí kòkòrò abẹ́. kéwo kékeré ó máa súyọ ọdún nǹkan ọmọ obìnrin. kọ́kọ́ ẹni sọ pé yẹ kó dìrònú. látàrí kòkòrò ojú abẹ́ tí bóbìnrin jà. ìjẹ́ kó gbádùn ìbálòpọ̀. Glutathione natural capsule ti dé. láti kojú gbogbo kòkòrò ojú abẹ́ obìnrin. Glutathione jẹ́ òògùn tí a fi ewé àtegbò pèlò. láyìíká tó mọ́ tónítóní. gbogbo kòkòrò tó ń bà tọ́ ọkùnrin jẹ́ lára obìnrin. tó wà nínú ẹ̀jẹ̀ pátápátá. ni Glutathione ń bá jà. kí nǹkan oṣù obìnrin ó máa ṣe ségesège kì í ṣojú lásán. iṣẹ́ ọwọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ni. kóbìnrin ó bọ́ṣọ kábí ó bùtì. kò yóò dúró wò. má jẹ́ kí àìsàn tóògùn lè wò. kó pa ọ́ dànù. ó yá yára ṣàṣà. kó pe nọ́mbà yìí. láti ọ̀dà Glutathione tiẹ̀. 0906-866-4147. lẹ́ẹ̀kan sí 0906-866-4147. òpin ti dé bá gbogbo vaginal infection. káti ọwọ́ bọ abẹ́ ká máa yún ti dópin. kí ọmọ má dúró lára obìnrin ti dìgbàgbé. tó bá ti gbé Glutathione natural capsule lura. àjọ tó ní ṣe pẹ̀lú òògùn lórílẹ̀‐èdè Nàìjíríà ti fòǹtẹ̀lù. ó yá gbé lura kí gbogbo àìsàn inú ẹ̀jẹ̀ dìgbàgbé. Vectocin natural Glutathione capsule. ọ̀gá fún gbogbo àìsàn ojú ara obìnrin. wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ o bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí ohun tó gbé wọn wá gan ní pàtó. wọ́n ní pé àwọn aṣọ́gbó ọba tẹ̀ ń wò yìí pé wọ́n ti kọ́kọ́ ṣe àkọlù síbi táwọn wà bẹ́ẹ̀ sì ni wọ́n ti mú lára àwọn pé lára àwọn bandit wọ́n ti arrest tẹ́lẹ̀ làwọn fẹ́ wá rescue
àwọn fẹ́ wá gbà wọ́n kalẹ̀ tipátipá pé dandan ni àwọn gbọ́dọ̀ yọ wọ́n kalẹ̀ káwọn gbà wọ́n kúrò lọ́wọ́ àwọn aṣọ́gbó ọba yìí. Nǹkan tó gbé wọn wá lọ́jọ́ náà lọ́hùn-ún bẹ́ẹ̀ sì ni wọ́n láwọn àchíìfù èèmù àwọn torí pé ìgbà tí wọ́n da ìbọn bolẹ̀ tí wọ́n pa àwọn 5 nínú àwọn aṣọ́gbó ọba yìí, gbogbo àwọn tó kù wọ́n ṣe kí ni wọ́n sá àsálà fún ẹ̀mí ara wọn. Pégbà náà làwọn wá ráàyè gbórí wọlé táwọn sì rí dájú pé gbogbo àwọn bandit tí wọ́n ti arrest tẹ́lẹ̀ àwọn gba gbogbo wọn kalẹ̀ kó ń bẹ̀ ní ọjọ́ náà lọ́hùn. Ẹ̀yin èèyàn eléyìí ní agbára o. Wọ́n nígbà lẹ́yìn ìgbà táwọn bandit tó bẹ̀rẹ̀ sí ń datọ́wọ́ wọn lẹ̀ tó bẹ̀rẹ̀ sí ń lọ wọ́n fún tó bẹ̀rẹ̀ sí ń fún wọn ní traces àwọn intelligence bí wọ́n ṣe ráwọn tó kù mú làwọn ọlọ́pàá yìí náà tún gbìnàyà àwọn monitoring unit ní police command wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà. Èèyàn mi ẹ bá ń gbóṣùbà káre fún wọn kí wọ́n bá mi kí wọn lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Àwọn ọlọ́pàá alẹ́ wa wọ́n ń gbìyànjú ẹja máa kan sára sí wọn. Wò wọ́n lẹ́yìn ìgbà náà lọ́hùn pé nígbà tó fi di ọjọ́ 24 oṣù kínní ọdún 2026 yìí on the 25th of January yìí náà ni o wọ́n ní sìnkú àwọn ọlọ́pàá yìí ó tún tẹ 4 ọ̀tọ̀ọ̀tọ̀ míì nínú àwọn bandits tí wọ́n ṣọṣẹ́ ní Old Ọ̀yọ́ National Park oríire local government area. Wò wọ́n nígbà tí wọ́n tún gbà wọ́n lè mú pé wọn ọ̀rọ̀ ó ti tẹ́lẹ̀ o torí pé kí ni àwọn intelligence àwọn ọlọ́pàá ń lò ó ní agbára gan. Nínú àwọn 4 tó ẹ̀ṣẹ̀ gbámú yìí ìkan nínú wọn Toro Malami lórúkọ ẹ̀ tó jẹ́ 43 years of age, Usman Alhaji Umaru àti Laolu Muhammadu tó jẹ́ 22 years of age, Usman Alhaji Isa 32 years of age ni àwọn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ tó tún ṣẹ̀ṣẹ̀ gbámú. Kọ́lọ̀ ọba Èdùmàrè kó máa bá wa fún wọn ṣe kó máa rí gbogbo wọn ni wọ́n bá ṣe rí wọn báyìí kó máa ṣe kìnìún fún wọn kó máa yanjú gbogbo wọn lójú ẹsẹ̀ ni kó máa wulẹ̀ máa dúró pé àwọn fẹ́ gbé wọn lọ gbé wọn làwo kó máa yanjú wọn àbí bò lẹ ṣe rí sí. Ẹ̀yin èèyàn mi ẹja darapọ̀ ní abala àríwúsí ká bá mi fi èròǹgbà tiyín sí ìsàlẹ̀ fọ́nrán yìí. Bẹ́ẹ̀ sì ni wọ́n ní pé àwọn tí ń track down àwọn ilé tó kù páwọn track wọn down lọ́wọ́ báyìí torí gbogbo àwọn information tí wọ́n ń get lọ́dọ̀ àwọn tó ń ti mú tẹ́lẹ̀ yìí àwọn ló ń fún wọn traces bí wọ́n ṣe rí àwọn tó kù bí wọ́n ṣe rí wọn mú. Bẹ́ẹ̀ sì làwọn ọlọ́pàá wọ́n fi ń dá wa lójú pé gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ pé kán lọ fọkàn balẹ̀ torí pé kí ni àyè ò gba àwọn bandits nígbàkúgbà nípínlẹ̀ Ọ̀yọ́ rárá bí tí ń wò mọ́ pé kò sóhun tó jọ pé àwọn rí dájú pé àwọn flush out gbogbo àwọn bandits máa bẹ ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ pátápátá ni tí ò sì ní ṣẹ́kù ẹnì kọ̀ọ̀kan nínú wọn. Bẹ́ẹ̀ sì ni àwọn ọlọ́pàá wọ́n gbóṣùbà káre fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ èyàn ẹnjìnìà Ṣèyí Mákindé fún àtìlẹ́yìn wọn láti rí dájú pé àwọn iṣẹ́ yìí ó ṣeé ṣe fáwọn ní kíákíá láì fi àkókò ṣòfò. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún fi ẹ̀mí ìmoore hàn sí Inspector General of Police èyàn Káyọ̀dé Ẹgbẹ́tòkun fún iṣẹ́ ribiribi iṣẹ́ takuntakun táwọn náà ṣe ní kíkópa tó ń kópa láti rí dájú pé wọ́n rí àwọn bandits wọ́n rí wọn mú. Wọ́n wá sì ń fi dá àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ lójú wípé life and property láti protect life and property òun náà ní responsibility àwọn ó sì rí dájú pé àwọn ń ṣiṣẹ́ àwọn bó ti tọ́ àti bó ti ṣe yẹ. Ẹ̀yin yẹn mi bọ̀ lẹ́sẹ̀ rélé sí ẹ dákun ẹ jẹ́ darapọ̀ ní abala àríwúsí kẹ́ máa bá mi comment kẹ́ máa like kẹ́ sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó síasíá ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ni kẹ́ máa bá mi bó káàkiri tààràtààrà kó ba lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn lára. Ní rí jù báyìí lọ lórí ilé tí a mú wá fún yín ní sáà yìí bó bá tó ṣe ń lọ lórí ọ̀rọ̀ ìgbégbé pátá náà lẹ́ẹ̀ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn. Àdàbà ọ̀nà ni à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹ lè gbéra ńlẹ̀. Àdàbà atútìfò fẹ̀rẹ̀ awọ ló sọ ló dẹ̀rọ̀ pẹ̀sẹ̀. tí òṣogbo rẹ̀ àfi téèyàn bá wá ó sì lè ṣàyẹ̀wò nípa ọ̀rọ̀ ara rẹ̀ ó lè mọ bí gbèsè ayé rẹ̀ ṣe wà. Irú eléyìí nìsín nǹkan fún ṣúgà tí ṣúgà fi máa lọ pátápátá lára èèyàn. Ìtọ̀ ṣúgà. Bẹ́ẹ̀ ni irú eléyìí nìsín oògùn fúnpá gíga ni kò sí ọdún tó bá ti lè wà lára rẹ̀ béèrè fún. Ní hypertension. Bẹ́ẹ̀ ni oògùn rẹ̀ ni. Eléyìí àìsàn kan ṣe mí mo wá jí lóru èmi èsùn tilẹ̀ fi mọ́ ń yájú kalẹ̀ ní kedere ara wà ń ro mí ojú mi wà ń ṣe vì òrìn kan wà ń rìn mí mọ́lẹ̀ lórí kíní tó bá ti bẹ̀rẹ̀ sí ní gba àgbo yìí tó mú aburú kankan tó ṣẹlẹ̀ sí ọmọ kódà ó lè mú jọmọ àgbàlagbà tó jọmọ kékeré lọ òǹgbò lọmọ jí tọmọ jí dìde ẹsẹ̀ àtẹ́lẹsẹ̀ ń tà mí kíní kan rìn kí ara mi orí mi wà ń gbá yìí tó bá ti bẹ̀rẹ̀ sí ní gbà ó ti wọnú ogun gbogbo tí bá jẹ́ láìsàn ara tí bá ń bẹ lára
ṣe rí eléyìí ọṣẹ àtúndè ni kò sí rúdè tó bá lè wà òun lálàá lójú oorun pọ̀ ń jẹun ni o òun bóbìnrin sùn lójú oorun ni ẹlòmíràn ti mọ̀ pé kóun máa bóbìnrin sùn lójú oorun wọ́n fi ń gbá sì kí èèyàn ni wọ́n fi bó ti ní tẹ́lẹ̀ òun tán òun ní padà ní mọ́ bó sì tí ní ọmọ ilé ni òun tán òun ní bá nǹkan burúkú ni ọ̀sẹ̀ àtúndé ni tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní ìwẹ̀ ẹ̀ ń forí kó jàǹkáwọ̀ ni ẹ̀ ń rìn lọ ibì kan nǹkan kan kan yín lórí ni ẹ̀ ń sùn ilé ẹ̀rù ń bà yín ẹ̀ ń gbóhùn èèyàn tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní ìwẹ̀ ogun ti ṣẹ́ nílé ayé yín ṣe rí eléyìí ìpara àánú ni kò síbi tó bá dé ayé ọmọ láàánú rẹ ni ẹlòmíì owó ọ̀sọ̀sọ̀sọ̀ pa àánú rẹ sì ń ṣeun nítorí bá fẹ́ lọ béèrè bóbìnrin ń lo ọkọ rẹ̀ ọmọ sí dáadáa sí nǹkan àánú ni ẹ wá rí eléyìí ọ̀sẹ̀ ṣe ní kó kú ni dèdè tó bá rò náà ni kò sí nǹkan kan kò bá àlọ́kọ̀ ní ọ̀pọ̀ bọ́ bá ti ń wẹ̀ ní ọ̀pọ̀ àwọn náà kò bá ní kinní kan gbogbo tó bá sá ti rò sí ọ kìí ṣe pé olówó ni mí mo ti ní tán kọ́ o ti ní tán kọ́ ó ṣe rẹ́mi gúngùn lórí ayé rẹ ni so èèyàn máa fi nǹkan jà èèyàn máa ní nǹkan jà ńlẹ̀ ni èyí ó fi nǹkan jà bí ìgbà téèyàn ní mọ́tàgbà mọ́lẹ̀ níjó ní inú wọn wọlé pásítọ̀ kan wọ́n yìí mọ̀ gbàràrà ìbọn ọ̀ràn àwọn sì ti fojú pé pásítọ̀ ni tí wọ́n rò tí wọ́n fi lọ́ọ́ bá nu gbà pásítọ̀ òkè pásítọ̀ bò wọ́n sì ń yìn mọ ìbọn ọ̀ràn ẹ wálé ayé kalẹ̀ rí ilé ayé gbé kò sí tí ò sóògùn rẹ̀ gbogbo tó bá ti fẹ́ kó pè mí ìlú Ọ̀yọ́ Aláàfin mọ wà pè mí sórí nọ́mbà mi 08059856632 08059856632 àràgbé nílé ayé béèyàn bá ráyé gbé wọn ò ní jẹ́ ogbé o gbogbo èèyàn kì í sì máa lógo wọn ò rògo fáwọn kan ni o gbọ́dọ̀ ṣe rí ni.